kan ní bàbá olówó. Mo fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kan lára ọ̀rọ̀ yìí. Bàbá olówó yìí ó máa ń ṣe dáadáa fún púpọ̀ nínú àwọn èèyàn. Ń tẹ́ ẹ̀ fi mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wà lóde ìsìn wàláhì alátẹnujẹ lọ́pọ̀lọpọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn alátẹnujẹ ni wọ́n. Àṣírí wọn sì wá ń tú. Ojú sì gbà méjì fún wọn. Ẹ dákun sẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí. Bàbá kan bẹ, ó dá ẹgbẹ́ kan lẹ̀ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ó kó gbogbo àwọn èèyàn jọ, àwọn ọ̀dọ́ àfáà ó kó wọn jọ, wọ́n sì ń tẹ̀lé. Ṣé nígbà tó di pé àárín òun àti bàbá olówó dàrú, àwọn ẹgbẹ́ tó kó jọ òun kálukú sì yọ kúrò lẹ́yìn rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Nítorí pé bóyá náà jẹ́ rójú rere bàbá olówó kò ṣe fún wọn. Wọ́n gbàgbé Ọlọ́run. Ẹ dákun ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Àtàlù súnà nù wọn. Àtàlù súnà nù wọn ni. Àti Súfí. Àti Súfí nù wọn ni. Àti ìwà nínú wọn ni. Àti Màsíwú ní. Àṣírí wọn wá. Àṣírí wọn wá túlẹ̀ ọ̀kan àti tó jáde kàkàkì nínú wọn. Àṣé gbogbo ọ̀la yín. Àṣé lábẹ́ bàbá olówó ni. Àṣé lábẹ́ bàbá olówó ni. Àṣé bàbá ilẹ̀ ganu sí. Àṣé bàbá ilẹ̀ ganu sí. Àṣé bàbá ilẹ̀ ganu sí ọ̀sì. So wọ́n jẹ́ sí pé gbogbo àṣìṣe ẹni táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfáàṣe wọn àṣẹ torí Ọlọ́run. Wọ́n ń wá ẹni tí ó fún wọn ní nǹkan. Bẹ́ẹ̀ sì ni ẹ bá dú kádàrá. Ẹni Ọlọ́run bá rán bàbá olówó sí ní òjíṣẹ́. Ó tẹ̀ wá tó ń gbà tó wá gbé mọ́tò fún mọ́mú Ọ̀yọ́. Wọ́n ti wá fẹ́ báyé ara wọn jẹ́. Tàbí wa jáde, wọ́n máa dìfẹ́ǹdì bàbá olówó. Bá ṣe pẹ̀lẹ́. Bá ṣe pẹ̀lẹ́. Ẹgbẹ́ jẹ́ fórí. Ẹgbẹ́ jẹ́ fórí. Ẹni tó kó ọ̀rọ̀ báyìí sọ ní báyìí sọ yìí. Ó mà ṣe o. Ẹgbẹ́ jẹ́ fórí. Ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Hábà tán lébu wá mọ̀tò lóko. Allahu Akbar. Ẹni ẹ̀ ń tẹ̀lé ṣòfò. Èyí tẹ́ ń tẹ̀lé náà. Ẹ ń tẹ̀lé náà ṣòfò. Ẹ ṣe kúrò tọ́lọ́hùn. Ẹ ṣe kúrò tọ́lọ́hùn. Ẹ fi bàbá olówó lẹ̀. Ẹ máa ṣe wáàsí yín. Tọ́lọ̀ bá ní wọ́n rí. Bí ó bàbá olówó sì rí, tọ́lọ̀ bá ti rí. Àbùsẹ́kùsẹ́. Wà tán. Àbùsẹ́kùsẹ́ máa jẹ́ ká. Lèmi máa fi sọ tó bá gùn mí gbà mí. Àkódà tẹ́ bá lẹ́nìkan ní bẹ nídìí ọ̀la mi. Àwọn ẹni tẹ́ bá rò pé mẹ́jọ ọ̀la mi, a ní wọn ibi tí mo ti là. Nígbà máa bá wọn ti là, ẹni tẹ́ ní rò pé èyí pé níbi ọ̀la sẹ́wọ̀n lè ó máa ń káwọn èsì bí ó bá bá yìí ti là. Àwọn tẹ́ tó wá rò pé wọ́n bẹ́ẹ̀ lánàá, káwọn yìí náà tó débẹ̀ náà láti là. Nígbà láti là. Táwa ni. Táwa ni. Ta ni. Ẹ dá nǹkan mọ̀. Ẹ lọ bí ọmọ lọ́wọ́. Àbí ọmọ lọ́wọ́. Ẹ já wo ṣọ́ọ̀tù Gáfírì 50. Chapter 40. Ọlọ́run fi ní ẹni tọ́lọ̀ bá lọ fáàbò fún sàbàbíyà rẹ̀. Bismillahir Rahmanir Rahim. Ṣẹ́ẹ̀tì ṣọ́ọ̀tù Gáfírì. Ọlọ́ni fa ìwú láhà mú lè sí láwọn ìdíyìnà. Wọ́n lọ ẹni ẹ̀rẹ̀ káfírù náà. Sábàbí tẹ́ gbọ́ yìí, ṣe máa kú ọlọ́run. Tẹ́ wá jáde. Ṣé ẹni tẹ́ ń tẹ̀lé ẹ ti yàyà kú lẹ́yìn rẹ̀ náà nù? Ẹwà gbogbo wọn fẹ́ gbá kílìsì má bàbá olú bàbá. Fàdúrà ẹgbẹ́.
pé bẹ́ẹ̀ ní òde dájú àbò olówó tẹ́mọ̀ fún yàn èyí ò fẹ́ dàbí olówó tẹ́mọ̀ fún yàn. Ẹ fẹ́ mọ gbàdọ̀ láíláí ni abẹ́ ìsìn nílà aka ìbáyìí. Bẹ́ẹ̀ wá rọ̀rọ̀ ní ìṣọmọ́ nílẹ̀ bá tẹ kámẹ́rà lè bàbá olówó bàbá olówó ló ń ṣe yí. Ẹ máa sàmà mẹ́sì ọlọ́run ẹ máa sìn ó dàbí kíkẹ́ ìfèrí pọ̀jù bẹ́ẹ̀ lọ. Béèyàn bá dúró lábẹ́ mi jù bẹ́ẹ̀ lọ èmi ò ní gbówó fẹ́ nìkan o wọn ò kọ ọmọ ṣe pẹja ní o. Bọ́ọ̀ bá lè ní sùúrù bára ẹ̀ dà sọ́ọ̀mù. Wọ́n kọ́ ọ ni o ẹ̀kọ́ lèmi kọ́ yàn o àáfàá lèmi. Èmi efúwò mi da ìlú, mi efúwò mi dẹ̀sẹ̀ rú. Ṣùgbọ́n wọ́n kọ́ béèyàn bá bú ọ bú tiẹ̀ padà. Bó bá fẹ́ fi ó dìde, ìwọ náà fi dìde. Kọfí ní star. Ọbẹ̀ fi ẹ́ trẹ́ndì ni wọ́n náà fi trẹ́ndì. Ó lè kó ojú bá lọ. Bí ò bá wá tẹ ọlọ́run, ìwọ nu ọlọ́run. Àti kí kálukú ṣiṣẹ́ fún rẹ̀. Ẹyẹ mọ̀ tẹ̀bà tí pé wọ́n fún mi. Ẹbí olóore àṣírí yín wá ń tú báyìí. Nígbà táwọn owó gbà sáwọ́dé mọ́, àṣé bàbá olówó ní fún ọ lówó. Wọ́n ní ọba fẹ́ lọ àgbé ọmọ lọ́wọ́. Ṣùgbọ́n náà ò pé káwọn wà ní kọ̀ǹdíṣàn ẹni tí ó máa lọ́bì kí lẹ ní gan. Tọ́lọ̀ ò ṣe fún àjọ. Tọ́lọ̀ wá ṣe fún bàbá wa bá ọdún bẹ́ẹ̀ lọ. Ó ṣe ìyanu sí ẹ̀ka lọ́wọ́ pé ó wà láti ẹgbẹ́ ìlú bá dé. Ilẹ̀ búlọ̀tì mélòó lẹ rà? Ilẹ̀ ìka mélòó lẹ rà? Bẹ́ẹ̀ bá lè ra ilẹ̀ sí gbangba, èmi náà ra ilẹ̀ sí gbangba. Afúndàdú tẹ̀. Kí ni pọ́blẹ̀mù yìí? Ẹgbẹ́ tẹ̀tùbá yìí mú. Ẹ ti yá apàdà lẹ́yìn àfọ́ ayé mú. Olórí ìjọ yìí. Wọ́n ti padà lóòrùn. رفيع درجات في الحادثة ìtumọ̀ méjì ló ní. Àwọn ẹlòmíì tí dọ̀míru wọn bá lọ bí pé Ọlọ́run ní ń gbé nígbà àgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ gan ni Rọ̀fíù Dáràjáàtì. Ọba tí ipò rẹ̀ ga ẹni tó ga nípò òun náà ní Súlé Àdìsí Ọlọ́run. Àwọn ọba ọlọ́run ní àgbà ní àṣìṣe àmì ìlànà nípò. Gẹ́gẹ́ bí orin tá a kọ lẹ́ẹ̀kan. Rọ̀fíù Dáràjáàtì Ọlọ́run ní ń gbé ní ga. Ẹ̀dá kan ò lè ṣe é. Bẹ́ẹ̀ ni àbá ní ẹ̀ ló ń gbòòrò
Rọ́fíù Gàràjáàtì ọba tó ga nípò ẹni tó wà ní high level ó náà ní sólíárìsì ọ̀pọ̀. Ọlọ́wọ́ yìí ni olóògbé olówó superior, ọlọ́wọ́ yìí ni lẹ́gẹ̀, olùpàlọ́yà, ọlọ́wọ́ yìí náà ló bá kò sí tó bá tó o. Wọ́n ní jùlọ kí irú àmì amúlì yìí a máa ju ẹ̀mí sí ẹni tó bá wù ú irú wa yìí ní ìsìn tó bá wù wá tó bá wù ú gbà mí a ju ẹ̀mí dókítà agbára omi ṣàánú ẹni yìí. Ṣàánú ẹni yìí. Lájúrí ẹni yìí. Lájúrí ẹni yìí síjú wo. Síjú wo. Rí ti ẹrù. Rí ti ẹrù. Ẹ̀mí ni. Ẹ̀mí ni. Yóò máa pàṣẹ. Ó yá ṣàdúrà fún. Ṣàdúrà fún. Mẹ́lẹ́ mú yàrá mọ̀ yẹ ṣá o. Ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ̀ lọ kẹ́kọ̀ọ́. Ẹ lọ kẹ́kọ̀ọ́. Ẹ dá dúró. Oye máa wá bẹ́ẹ̀ sáà sì máa tọrọ báárà. Máa tọrọ báárà kiri. Lẹ́yìn náà bá ṣiṣẹ́, sẹ́yìn náà lè máa fún yàn ni. Láì máa fún yàn ni. Wọ́n ní yádùn olúyá ẹrù ní yádùn ṣùfọ́. Wọ́n ní ọwọ́ ní fún ni olóòrò títí tí ó ti gbà lọ. Ọba tí gbé mi ga, ẹ̀yìn ẹ̀bẹ̀ tó gbé yín ga náà. Ọba yìí náà ga. A máa ju rúwà yìí sẹ́ni tó bá wù. Yóò yàn ẹnì kọ̀ọ̀kan nínú yín. Tẹ bá lẹ̀ ní fi tiẹ̀ sí, ẹ máa dààmú náà ni. Kó jẹ́ ẹni tá a fún nù. Ẹni tá a rán nù. Ẹ dákun ẹ̀yin ọmọ mi, ṣé ta ni mo gbówó fún nù yín? Sáálù ṣé mo gbówó fún ọ ní? Mọ̀gádà mo gbówó fún ọ ní? Nígbà wo lo mọ́tò ìbọn ọkọ lé ní? Kódà ajálẹ́sẹ̀ àgbà láńlọ́ọ̀dù ni. Ṣé mo gbówó fún ọ ní? Kátó wá pé nàkí ìbùlẹ̀ àṣírá. Tàbí onílé ńlá. Inú ẹ̀kọ́ ní kéwù ni. Bọ́ọ̀bá sì fẹ́ tẹ́kọ̀ọ́ kẹ́ra o. Ọba àwọn ẹni tí ó gbowó lé owó tí ó lè fún ọ. Owó ń dà. Mo kọ ẹ̀kọ́ lè mí pọ̀ ìnà. Ìwọ́n ló tẹ̀ pamọ́sẹ́ ni. Ẹ fi bàbá olówó yẹn máa ṣàdúrà fún. Àwa ń ṣàdúrà fún bàbá olówó. Láì ní gbogbo ìgbà. Ẹni tí bá ṣe dáadáa fún àwọn mùsùlùmí, ẹni àdúrà ní lọ́dọ̀ wa. Òdìgbà tó bá fún wa. Òdìgbà tó bá fún wa ká tó ṣàdúrà. Ẹ lọ dúró déédéé. Ẹ jẹ́ kán rí àríkọ̀ṣe rere lára yín. Gbogbo ẹ̀yin jàmáà wa jọ wá bí Ọlọ́run ní ṣe látọrọ jẹ. Pẹ̀lú òkú ọlọ́wọ̀ ẹ̀ ní gbégbá bára. Ọmọ Ádámà nítorí agbe wọ́n sì di ẹrú lójijì. Ó sọ àwọn ìgbé yìí. Wọ́n sọ àwọn ìgbé yìí.
Ìgbóòrò làkúnyẹ̀ ní jólè lọ́pọ̀ àpapọ̀ ọlọ́dọ̀ afọ́ àgbàdà mọ́sílù. Wọ́n mọ́ fi sọ fún obìnrin àwíìsì kan, ẹni ẹgbẹ́ lọ́hun, ẹbá lẹ́nìkan ti ṣe dáadáa, ẹni ẹgbẹ́ lọ́hun gbé. Wọ́n máa gbàdúrà pé ẹ̀ẹ́sà ẹwà fún mi. Ìgbọ́ máa ṣe lọ títí ayé mi. Wọ́n bá tiẹ̀ fún ọ, kán fi gbé ọ, kán fi lift yẹ. Wọ́n fọkàn sí pé mo fẹ́ máa tọrọ. Lórí fẹ́sẹ̀ ẹ̀. Mọ̀ ṣe o. Allahu Akbar. Ọlọ́run tí gbé yẹn gá mọ́sà gbé wa gá. Ọlá ló bá mọ́mọ́. Ọba mi òkè ló wà. Òkè lọ́wọ́ bá wà. Kìí ṣe ní tara o. Kìí ṣe pé ní tara. Àpèjúwe pé ibi gíga la máa ròyìn Ọlọ́run sí. Láà máa ròyìn Ọlọ́run sí. Kìí ṣe pé àwọn agun sọ́mọ̀ lọ àwọn àbá bẹ̀. Àwọn akọ́nàmọ̀ bá ń bẹ̀. Àbá ilé ìgbà tó kò sí ọ̀rẹ́ bọ́lọ́mọ̀ bá ń bẹ̀. Ọ̀rẹ́ bá ń bẹ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ ròyìn Ọlọ́run, a máa ròyìn ẹ̀ sí gíga. Gíga. Àlàyé ọba tó ga ní. Ọlọ́mọ́sàwọ́lá pé ọba yìí kìí sọba iye rẹ̀ lẹ̀. Kìí sọba rẹ̀, kìí sọba tó rẹ̀ lẹ̀, kìí sọba tó mẹ́rí. Gbogbo ẹ̀ńtẹ́ wa ń gbé Ọlọ́run bá gbé ga. Lórí bí kẹ́ẹ̀gá lánàá ò ti jẹ. Kẹ́ẹ̀gá òun ibẹ̀ láti jẹ. Ibi gíga ni torí òbèrè tí wọ́n náà ti wá. Ọlọ́run bá kó di ẹ̀gá. Gbogbo ẹ̀yin olówó tẹ ẹ̀gá ẹ̀dín lọ́lẹ̀ o. Ẹ̀yin tó kú dẹ̀ káàtó ẹlẹ́ni ẹ̀dáadáa sólówó. Ẹ̀yin aláàbí ẹ̀dáadáa sẹ́kọ̀ọ́ kò láti rí. Ọmọ yìí rò kúrò sólówó. Wọ́n máa rò kúrò sólówó. Ọba tí ń rò kúrò sólówó ọmọ finish. Nígbà bá ní sàárà kan olówó sáré ṣe. Ọlọ́dún àkan olówó ṣe. Ọlọ́wọ́ náà mọ̀ ọjà ní ọdún lọ́wọ́ ẹ̀rọ sí mọ́ta. Wọ́n tẹ́lẹ̀ ọ̀ lè ṣe kankan. Ó lè ṣe kankan àbí tó máa pẹ̀ kan. Ẹ̀kàn ní sáré kí ni ẹ ní ilé ní bẹ́ẹ̀ lọ́wọ́ wa. Wọ́n lówó nù tí wọ́n lówó tó bá ń lóde. Ọ̀pẹ̀ kan. Ẹ̀kàn ní yẹ. Sọ́wọ́ ara ìdọ́dọ̀ Dangote. Kọ́nà ojú yé wa jù bẹ́ẹ̀ lọ. Bí a ti lọ, a fi lọ́wọ́ láàpọ̀.